Ètò ẹ̀kọ́ tó múnádóko jẹ́ ìpilẹ̀ṣẹ̀ gbogbo ìdàgbàsókè àwùjọ kọ̀ọ̀kan lágbàáyé. Pàtàkì àti ìwúlò ẹ̀kọ́ sì jẹ́ àǹfààní fún ìlọsíwájú àwọn ọ̀dọ́ láwùjọ nítorí wípé àwọn ni yóò di olórí ìlú lẹ́yìn wá ọ̀la. Ìdí nìyí tó fi jẹ́ wípé àwọn alákòóso ìjọba orílẹ̀-èdè kọ̀ọ̀kan lágbàáyé fi tò ètò ẹ̀kọ́ sí ipò pàtàkì nínú àfojúsùn àwọn ètò ìdàgbàsókè wọn. Èyí rí bẹ́ẹ̀ látàrí wípé ẹ̀kọ́ jẹ́ ohun tó ṣe kókó jùlọ láti pèsè fún àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè kọ̀ọ̀kan lágbàáyé. Èyí ló fà á tó fi jẹ́ wípé nínú ọdún 2013 ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn gbé àwọn ìgbésẹ̀ pàtàkì lóríṣiríṣi láti mú ìtẹ̀síwájú bá àwọn àṣeyọrí ìjọba lórí ìpèsè ẹ̀kọ́ tó múnádóko fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí, èyí tí ìjọba yìí ti bẹ̀rẹ̀ láti inú ọdún 2011 tí wọ́n ti gorí àlééfà. Bákan náà ni àwọn àṣeyọrí èyí tí ó jọjú lọ́lọ́kan òjọ̀kan ló wáyé lábẹ́ ẹ̀ka ètò ẹ̀kọ́ nínú ọdún tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ yìí, ọdún 2013. Gbogbo ìgbésẹ̀ ìjọba wọ̀nyí ló wáyé láti mú àfojúsùn ìjọba yìí ṣẹ lórí iṣẹ́ ìràpadà ògo ètò ẹ̀kọ́ nípìnlẹ̀ yìí. Èyí kò jẹ́ ìyàlẹ́nu láti rí wípé ìpèsè ètò ẹ̀kọ́ tó múnádóko gẹ́gẹ́ bí àkọ́kọ́ nínú ètò pàtàkì 5 tíjọba yìí dáwọ́lé ló gba èyí tó pọ̀ jù nínú ìṣúná owó ọdún 2013. Èyí túbọ̀ jẹ́ àlékún tó jọjú lórí ìṣúná owó náà ju tàtẹ̀yìnwá lọ. Ọ̀kan pàtàkì lára àwọn àfojúsùn ìjọba lórí ìpèsè àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó jáfáfá níléèwé ìjọba nípìnlẹ̀ yìí ní ìpèsè àyíká tó dára tó dùn kẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ iléèwé ìjọba wọ̀nyí. Láti wá mú èròǹgbà ìjọba yìí dòun ló mú kí ìjọba tún tẹ̀síwájú nínú ọdún 2013 lórí iṣẹ́ ìṣàtúnṣe àwọn yàrá ìkàwé àti kíkọ́ àwọn titun mìíràn èyí tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti bẹ̀rẹ̀ láti ọdún 2011 tó ti gorí àlééfà. Ìgbésẹ̀ yìí jẹ́ ohun kan tó ti bẹ̀rẹ̀ sí ní fi ìgbàgbọ́ àwọn òbí nípìnlẹ̀ yìí múlẹ̀ wípé ilé ìwé ìjọba ló dára jùlọ báyìí. Ẹ rí pé ní ọdún 2013 ìjọba ṣe gudugudu méje àmẹ́fà láti kọ́ ilé tó ti ń kẹ́kọ̀ọ́ tuntun sí àwọn ilé ìwé wa káàkiri. A dẹ̀ tún èyí tó ṣe tó pọ̀ jù àtún fi chairs table tó fi ń jókòó a ṣe láti àjọṣepọ̀ wa pẹ̀lú ETF àtún rí ṣe púpọ̀ ní àjọṣe wa pẹ̀lú subeb ubec tó jẹ́ pé a ṣe bẹ́ẹ̀ káàkiri gbogbo ilé ìwé ní Ogun State. Ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè fún àwọn olùkọ́ náà tún jẹ́ ọ̀nà kan tíjọba ń gbà láti pèsè ètò ẹ̀kọ́ tó múnádóko nípìnlẹ̀ Ògùn. Eléyìí tún jẹ́ ọ̀nà kan pàtàkì láti túbọ̀ járamọ́ iṣẹ́ dáadáa tó ti ń lọ láwọn ilé ìwé ìjọba. Then a tún ṣe training fáwọn teachers wa tó pọ̀ ní secondary school ní o primary school ní a ṣe ètò tí wọ́n wá kọ́ àwọn teachers wa tó tún fi bọ́n ṣe máa tún ṣe hàn wọ́n. Àwọn tó ti wá láti ìlú òyìnbó náà wá, àwọn tó wá láti bíbá ẹ̀ wá. Akitiyan láti mú ìdàgbàsókè bá àwọn akẹ́kọ̀ọ́ níléèwé ìjọba ìpínlẹ̀ Ògùn kò pín sí àárín àwọn olùkọ́ àti àwọn alákòóso iléèwé nìkan, ṣùgbọ́n níṣe ni ìjọba ìpínlẹ̀ yìí ń sa gbogbo ipá rẹ̀ láti rí wípé ẹ̀ka tó rí sí ètò àbẹ̀wò lábẹ́ iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ nípínlẹ̀ yìí túbọ̀ ń tẹra mọ́ṣẹ́ wọn lórí àbẹ̀wò lóòrèkóòrè sáwọn ilé ìwé ìjọba wọ̀nyí. Bákan náà ló tún jẹ́ wípé ilé-iṣẹ́ yìí tún máa ń ṣe àbẹ̀wò láwọn àsìkò ìdánwò oríṣiríṣi tó bá ń lọ láwọn ilé ìwé ìjọba. Ìgbìyànjú ìjọba lórí ìgbésẹ̀ pàtàkì yìí jẹ́ ohun tí ìjọba ìpínlẹ̀ Ògùn kò fi falẹ̀ rárá nínú ọdún 2013. Ọ̀kan pàtàkì lára àwọn àṣeyọrí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lẹ́ka ètò ẹ̀kọ́ nípìnlẹ̀ yìí ní ìpèsè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láwọn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí jẹ́. Yàtọ̀ sí wípé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kò máa san owó ilé ìwé, níṣe ni ìjọba ìpínlẹ̀ yìí tún pín ìwé ìkẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ àti àwọn èròjà ìkọ̀wé fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ̀nyí. Akitiyan ìjọba lórí ìgbésẹ̀ yìí náà ti jẹ́ ohun tí wọ́n tún tẹ̀síwájú lórí rẹ̀ nínú ọdún 2013. Ètò
ẹ̀kọ́ ọ̀fẹ́ ó ń lọ síwájú kò dúró rárá gbogbo tó yẹ ká ṣe là ń ṣe gẹ́gẹ́ bí ìjọba àwọn ọmọ wa náà textbook wọn wà lọ́wọ́ wọn wọ́n ń rí nǹkan kà gbogbo ẹni máa sọ pé a ti ṣe ní ọdún 2013. ọ́fíìsì aya gómìnà ìpínlẹ̀ Ògùn ìyáàfin Olúfúnṣọ́ Àmósùn lábẹ́ ètò tí wọ́n ń pè ní Uplift Development Foundation náà tún sa gbogbo ipá rẹ̀ láti mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ nípìnlẹ̀ yìí. èyí ni aya gómìnà ń ṣe lábẹ́ àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan. ọ̀kan lára àwọn ètò náà ni ìgbélárugẹ àwọn ọmọ oníwèé mẹ́wàá tí wọ́n fakọyọ jùlọ nínú ìdánwò ìparí wọn èyí ò ní Uplifting the SS3 Students. ọdọọdún ni ọ́fíìsì aya gómìnà ń ṣe agbátẹrù ètò láti máa kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tó bá fakọyọ jùlọ nínú ìdánwò WAEC láti gbogbo ìjọba ìbílẹ̀ 20 tó wà nípìnlẹ̀ yìí lọ sí òkè òkun fún ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ 3. èròǹgbà ètò pàtàkì yìí ni láti máa jẹ́ ìwúrí ńlá tó jọjú fún àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n lè bá túbọ̀ múra sí ẹ̀kọ́ wọn. ẹ̀dẹ́ ti rí pé ìyàwó gómìnà wa àwọn Mrs. Olúfúnṣọ́ Àmósùn wọ́n ń ṣe gudugudu méje o torí pé láti ọdún 2012 wọ́n ti mú àwọn tó bá ṣe dáadáa jù ní ti WASC wa ní gbogbo gómìnà kọ̀ọ̀kan wọ́n máa ń mú ọ lọ sí ìlú òyìnbó. gẹ́gẹ́ bí ẹnìkan mo jẹ àǹfààní láti tẹ̀lé àwọn ọmọ yẹn lọ mo dẹ̀ rí yàtọ̀ nígbà ká tó kó wọn lọ àdìgbà tó máa dé. so irú yẹn náà wọ́n ń ṣe láti rí pé àwọn ọmọ wa ń fi ojú sí ẹ̀kọ́ wọn láti lè rí pé wọ́n ṣe dáadáa. ètò pàtàkì mìíràn tíjọba ìpínlẹ̀ Ògùn tún dáwọ́lé lórí akitiyan ìjọba yìí láti pèsè ètò ẹ̀kọ́ tó múnádóko fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí ni kíkọ́ àwọn ilé ìwé ìgbàlódé káàkiri ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ yìí. ìjọba ṣe ìpilẹ̀ṣẹ̀ kíkọ́ àwọn ilé ìwé yìí lásìkò ayẹyẹ ọdún kan gómìnà Ìbíkúnlé Amósùn lórí àlééfà. èròǹgbà ìjọba ni láti túbọ̀ mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ nípìnlẹ̀ yìí ní ìlànà ìgbàlódé. ìjọba ṣe àgbékalẹ̀ ètò yìí láti rí wípé àwọn òbí tó kù díẹ̀ káàtó fún láwùjọ náà jẹ àǹfààní àwọn ilé ìwé ìgbàlódé wọ̀nyí lásìkò tí iṣẹ́ bá parí lórí wọn. èròǹgbà ìjọba ni láti rí wípé àwọn ọmọ aláìní náà ní àǹfààní sí ètò ẹ̀kọ́ tó múnádóko nípìnlẹ̀ yìí. àwa wò pa láti ṣe àtúnṣe sí pé bàbá ṣe ń tún àwọn tó wà ńlẹ̀ ṣe tá à ń jẹ́ kí gbogbo ibi tó ti ń kẹ́kọ̀ọ́ ibi tó ti ń ṣe science ibi táwọn olùkọ́ náà tó fi ṣọ́fíìsì tá à ń tún ṣe àtún láti wò pé àwa náà láti wá kọ́ àwọn tuntun kan tó yẹ pé àwọn tuntun yẹn la máa fi lélẹ̀ tó yẹ pé tá a bá máa bẹ̀rẹ̀ sí kọ́ school l'Ogun State bọ́n ṣe láti máa kọ́ nìyẹn á dẹ̀ jẹ́ àwọn ilé ẹ̀kọ́ tó yẹ pé ó bá ìgbà yìí mu ṣe mọ̀ 21st century. àkọlẹ́kùn àti ẹ̀mí òdodo gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn láti mú ìlérí rẹ̀ ṣẹ fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí ló tún fojú hàn látàrí kíkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwé ìgbàlódé yìí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. púpọ̀ nínú wọn ni iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí wọn báyìí bákan náà ni wọ́n sì ti bá iṣẹ́ débi tó lápẹẹrẹ lórí ọ̀pọ̀lọpọ̀ wọn. 15 là ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn nínú 28 tí gómìnà wa ti fi lélẹ̀ ìyẹn náà lè lọ sókè lórí pé a máa wò pé ṣáàṣì ní ìdáhùn kan bí ṣé a máa ní láti fa ọkàn bọ̀ nínú ẹ̀ ní 15 yẹn ó kárí 14 nínú àwọn local government wa so omi ìbòsíkù 6 nínú local government wa tí àti ìfọwọ́bà tí a dẹ̀ máa fọwọ́bà. àwọn akitiyan wọ̀nyí ń lọ láti lè mú àfojúsùn ìjọba ìpínlẹ̀ yìí dògún láìpẹ́ ọjọ́. ọ̀dọ́ kìí ṣe pé gbogbo wọn jọ wà níbì kan náà o àwọn kan wọ́n ti parí gbogbo buildings wọn tó wà ńbẹ̀ wọ́n ń ṣe gbogbo kíní tiles tó ń ṣe ẹlòmíì ti fi window sáwọn ibì kan ó ti fi roof ó ti fi bo building yẹn ó dẹ̀ ti ń ṣe kíní frame ilẹ̀kùn so gbogbo wọn ń ba lọ bọ́ a nírètí pé títí oṣù kẹrin ọdún yìí gbogbo 15 yẹn wọn láti ti parí wọn débi tó yẹ pé a lè kó àwọn akẹ́kọ̀ọ́ síbẹ̀
ní oṣù kẹsàn-án ọdún yìí ní new time 2014 ó yẹ kí a lè bẹ̀rẹ̀ sí lo àwọn ilé ẹ̀kọ́ náà. Àwọn agbaṣẹ́ṣe ń ṣiṣẹ́ lọ́sàn-án lóru láti rí wípé wọ́n parí kíkọ́ àwọn ilé ìwé ìgbàlódé náà lásìkò tó yẹ. Èròǹgbà ìjọba ni wípé iṣẹ́ yóò ti parí lórí ọ̀pọ̀lọpọ̀ wọn tí ìjọba yóò sì máa ṣíṣọ lójú wọn lásìkò tí wọ́n bá ń ṣe ayẹyẹ ọdún kẹta lórí àlééfà èyí tí yóò wáyé nínú oṣù karùn-ún ọdún tí a wà yìí. Bí iṣẹ́ kíkọ́ àwọn ilé ìwé ìgbàlódé wọ̀nyí ṣe ń lọ lọ́wọ́ ní iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ nípìnlẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ọ̀nà bí ètò ẹ̀kọ́ yóò ṣe bẹ̀rẹ̀ ní pẹrẹu nínú oṣù kẹsàn-án ọdún yìí lásìkò tí wọ́n bá bẹ̀rẹ̀ sáà ètò ẹ̀kọ́ tuntun. Iṣẹ́ ti ń lọ lórí bí wọn yóò ṣe gba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọlé síbẹ̀. Bákan náà ni wọ́n ṣiṣẹ́ lórí gbígba àwọn alákòóso àti àwọn òṣìṣẹ́ ilé ìwé náà. Ìgbésẹ̀ yìí ń lọ láti rí wípé ní kété tí wọ́n bá ti parí iṣẹ́ lórí kíkọ́ àwọn ilé ìwé ìgbàlódé wọ̀nyí tí ìjọba sì ti gbé lé àwọn alákòóso lọ́wọ́ iṣẹ́ náà yóò bẹ̀rẹ̀ ní pẹrẹu láì fi falẹ̀ rárá. Nísìnyí nǹkan tí ministry wa ti ṣe tí commissioner wa ṣe ni pé ó ti yan kọmitì 3. ìkan wà tó yẹ pé fún bá ṣe máa gba àwọn olùkọ́ àtàwọn tó máa ṣiṣẹ́ tí àwọn pé olùkọ́ máa wà àwọn tó kì í ṣe olùkọ́ tó máa jẹ́ clerk, secretary, security man, technician àwọn iná wà. So kọmitì yẹn ló máa kọ gbogbo ló máa bá wa wò ló máa kọ recommendation bá ṣe máa ṣe tó yẹ pé a ní fi èèyàn kankan lẹ̀ lẹ́yìn bọ̀ àtúwá rí i pé àwọn tá a gbà àwọn tó yẹ pé wọ́n máa jẹ́ kí nǹkan tá a fẹ́ ṣe ń bẹ̀ kó lọ dáadáa ni. Then apá kejì ẹ̀ àwọn kan kọmitì kejì ni èyí tó yẹ pé wọ́n máa wo bá ṣe máa gba àwọn olùkọ́ síbẹ̀. Then ìkẹta ni tó yẹ pé ó máa wo bí ibi táwọn ọmọ máa gbé ìyẹn ní boarding house tó máa gbé àti uniform àti gbogbo àwọn nǹkan tó máa jẹ́ kí bẹ́ẹ̀ kó rọ̀ wọ́n lọ́rùn. Ìjọba tún rí i dájú wípé gbogbo agbègbè ìpínlẹ̀ yìí nílé lóko ló láǹfààní sí àwọn ilé ìwé náà èyí tí yóò kárí gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà nípínlẹ̀ yìí. tó bá yẹ kó bá Fẹ́mi Owódé ni Ògùn náà àwa láti ọba Fẹ́mi Owódé 10 yòókù ó lè wá láti any local government so ti yẹn but a ní jẹ́ kó yẹ pé yẹn ló máa di ọmọ tó bá fẹ́ wá láti local government míì láti wá sí ibẹ̀ yẹn a ní jẹ́ kó di lọ́wọ́ torí pé ara ẹ̀kọ́ náà ni pé ká mọ gbogbo àwọn nǹkan nípa ara wa so ti yẹn àwọn nǹkan míì wà ní Ìpòkíà tó yàtọ̀ sí ti Ṣàgámù tó yàtọ̀ sí Kẹ́nẹ́ tó yàtọ̀ sí Abẹ́òkúta tí gbogbo à ń láti kọ́ so àwọn á mọ àwọn nǹkan ìjìnlẹ̀ tó wà àṣà ìbílẹ̀ tó bá oríṣiríṣi tó bá wọn ìbílẹ̀ yẹn lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agbaṣẹ́ṣe àti àwọn onímọ̀ ẹ̀rọ tó wà láwọn ibi iṣẹ́ àkànṣe kíkọ́ àwọn ilé ìwé ìgbàlódé wọ̀nyí sọ̀rọ̀ síwájú sí i lórí àsìkò tí iṣẹ́ yóò parí lórí kíkọ́ àwọn ilé ìwé ìgbàlódé yìí. Bákan náà ni wọ́n sì tún mẹ́nuba àwọn àǹfààní èròjà ìgbàlódé lóríṣiríṣi tí wọ́n wà nínú àwọn ilé ìwé náà. Bí oríṣi 3 ló kọ́ wọn ibi táwọn ọkùnrin máa gbé ibi táwọn obìnrin máa gbé àti ibi tán máa ti lọ máa kọ́ ẹ̀kọ́ gangan. Ibi tán máa ti lọ máa kọ́ ẹ̀kọ́ gangan yẹn wọ́n kọ́ yẹn ní floor bíi 3 ilé ibi táwọn ọmọ máa ti máa kẹ́kọ̀ọ́ gangan ìyẹn ń lọ bíi 24 and ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tó tún wà nínú ibi tán ti ń kẹ́kọ̀ọ́ náà tó yẹ pé wọ́n ti lọ máa kọ́ tán máa ti máa kọ́ bí wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ igi wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ bọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ igi bọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ bọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ à ń kẹ́kọ̀ọ́ ìgbàlódé nípa IT àwọn information technology ní agbára Ọlọ́run àwa máa parí tiwa latest March February March àparí iṣẹ́ táwa ṣe ní orí project bí. À ń ṣiṣẹ́ ní ọ̀sán àti òru láti lè fi parí iṣẹ́ tí ìjọba gbélé wa lọ́wọ́ àwọn òṣìṣẹ́ wa náà àwọn náà wọn ò sùn iṣẹ́ ti dé ọwọ́ parí báyìí ọwọ́ àwọn ọwọ́ parí náà dẹ̀ ni kí wọ́n ṣe àwọn kankan tí ó mú ilé dán tó yẹ pé gbogbo èèyàn máa rí inú wọn á dùn wípé ilé yìí ó dùn gbé gẹ́gẹ́ bí àsìkò tí ìjọba fún wa
ó dá wa lójú wípé a máa bá àsìkò yìí torí pé àwọn òṣìṣẹ́ wa lọ́sàn-án ló lọ́ fi ń ṣiṣẹ́. ọdún 2013 jẹ́ ọdún ìdùnnú fáwọn èèyàn ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń rántí àwọn àṣeyọrí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lẹ́ka ètò ẹ̀kọ́ nínú ọdún náà. ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé ìtẹ̀síwájú ni eléyìí jẹ́ nínú àfojúsùn àti akitiyan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti pèsè ètò ẹ̀kọ́ tó múnádóko fún àwọn èèyàn rẹ̀ nípínlẹ̀ Ògùn. gbogbo ayé ló mọ àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ọ̀yàyà àti ìwà ọmọlúàbí. ohun kan tó wá gbajúmọ̀ nínú ìhùwàsí àwọn èèyàn ìpínlẹ̀ yìí ni wíwá ìmọ̀ àti ẹ̀kọ́. bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìdíwọ́ lọ́lọ́kan òjọ̀kan ló ti wáyé sẹ́yìn tó ń ṣe àkóbá fún eléyìí, ṣùgbọ́n ní kété tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn gorí àlééfà ní ìràpadà ògo ti bẹ̀rẹ̀ sí ní fojú hàn lẹ́ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ yìí. níṣe ni àwọn èèyàn ìpínlẹ̀ yìí ń dunnú lójoojúmọ́. bákan náà ni wọ́n sì ń gbóṣùbà fún gómìnà Ìbíkúnlé Amósùn lórí iṣẹ́ ribiribi tíjọba ìpínlẹ̀ yìí ń gbé ṣe pàápàá jùlọ lẹ́ka ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ògùn. àsìkò tí a wà yìí àsìkò tí ó yẹ kí gbogbo wa ká sowọ́pọ̀ kájọ gbárùtì ìjọba sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn nítorí ìjọba tí ó bá ṣe irú iṣẹ́ tí wọ́n ń ṣe yìí ó ti di dandan, ó ti di gbà pé kí ká dúró tì wọ́n kí iṣẹ́ náà tí wọ́n ń ṣe kó gbẹ́dẹ̀ ga sí dáadáa àwọn kan lè ṣe ní àṣeyọrí. àwa tẹ àdúgbò ẹ̀gbọ́n nítorí àwa náà èmi náà jẹ́ ọmọ bíbí àdúgbò yìí pàápàá ibi tí wọ́n wá ṣe skul yìí sí oko bàbá wa gan ni àbò inú wa tẹ dùn bọ́n ṣe gbé kinní wá síbí àwa dẹ̀ tó à ń gbàdúrà fún wọn wípé Ọlọ́run á fún wọn lẹ́mìí gígùn àyè tí wọ́n máa fi parí ẹ̀ tí gbogbo ẹ̀ tó máa fi dùn ju bó ṣe wà yìí lọ Ọlọ́run á fún wọn ṣe. In fact inú wa dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé a ò expect nǹkan báyìí ṣùgbọ́n bí wọ́n ṣe fún wa ní iléèwé ìgbàlódé yìí ó jẹ́ ìdùnnú fún wa ó dẹ̀ jẹ́ ayọ̀ wa nítorí pé láti ìgbà àwọn ìjọba kan àwọn kan tá a ti ń dìbò fún tipẹ́tipẹ́ láti ìgbà tí ìlú yìí ti wà kò sí àǹfààní kankan tá a rí nílùú yìí ṣùgbọ́n nígbà tí gómìnà wa sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn a rí oore ọ̀fẹ́ ńlá yìí láti ọ̀dọ̀ wọn inú wa sì dùn lọ́pọ̀lọpọ̀ àwa náà sì fi ń dá wọn lójú pé ní ìgbàkigbà tí wọ́n bá tún ṣetán láti lọ a ṣetán láti dìbò fún wọn sí níye ìgbà tí wọ́n bá fẹ́ lọ. inú wa dùn gidigidi fún iléèwé tí wọ́n gbé wá yìí pé nǹkan lọ́rùn ràn wá lọ́wọ́ láti fọwọ́sowọ́pọ̀ láti bá wọn ṣe. inú wa dùn correct kọ́lọ́n fún wọn ní agbára tó kún kó bí wọ́n bá parí ẹ̀. inú wa dùn gidi gan torí nǹkan tó ń ṣe nǹkan tó wúlò ni tó bá dẹ̀ dé fáwọn náà àǹfààní ni fún àwa náà a rí nǹkan gidi náà ṣe sí ìbàdàn a dúpẹ́ lọ́wọ́ lọ. inú wa dùn gan tí kì í ṣe díẹ̀ torí a rí i pé ìgbésẹ̀ tí ìjọba Ìbíkúnlé Amósùn gbé ó jẹ́ ohun tó dùn gbogbo wa nínú nílùú yìí pé irú àǹfààní báyìí tí wọ́n gbé kalẹ̀ a tún gbàdúrà fún wọn pé kọ́lọ́run túbọ̀ ràn wọ́n lọ́wọ́ kán tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ. látàrí wípé inú rere àti iṣẹ́ dáadáa kò ṣeé gbé pamọ́ èyí ló mú ikọ̀ àwọn ọ̀dọ́ kan láti ìpínlẹ̀ Niger kàn sí gómìnà Ìbíkúnlé Amósùn lọ́fíìsì rẹ̀ láìpẹ́ yìí ní ìmọrírì iṣẹ́ takuntakun tí gómìnà ń gbé ṣe nípínlẹ̀ yìí. nígbà tó ń sọ̀rọ̀ gómìnà Ìbíkúnlé Amósùn dúpẹ́ lọ́wọ́ ikọ̀ náà. It is indeed a great day, a special day, as we feel humble having the opportunity to gather here to recognize leadership, to recognize excellence, to recognize none other than His Excellency Senator Ìbíkúnlé Amósùn. Having taken a keen interest on the roles being played by the governor
in the area of infrastructural development, all this within 2.5 years. Health, education, agriculture, providing conducive climate for economic activities. One would definitely submit that our respected governor deserves recognition. I'm grateful to God for giving us the opportunity to serve the people of Ogun State. And when you get back home, please greet my brother governor there. Indeed, we are one and the same, really. And when things like this happen, it further strengthens the unity of us as a people. As Nigerians, we are one. You have demonstrated that now. That all the way from Niger State, you've identified our little efforts, and you've come to show some kind of maybe appreciation to say what you are doing, we like it. And I'm sure the people of Ogun State too, they will like what they are seeing, that people appreciate our little efforts. lẹ́yìn tí wọ́n kí gómìnà fún iṣẹ́ takuntakun rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n wá fi ẹṣin arẹwà kan láti ilẹ̀ Sudan dá gómìnà lọ́lá. alága ẹgbẹ́ náà Alhaji Ndanusa ló mú ẹṣin ọ̀hún lé gómìnà lọ́wọ́ láti fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún iṣẹ́ ìràpadà ògo tó ń lọ lọ́wọ́ nípìnlẹ̀ yìí báyìí. fún ìbéèrè tàbí àlàyé ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. ọmọ Ògùn Ìṣẹ̀yà.